fún mi akéwì ó bá jẹ búrẹ́lẹ ó bá jẹ búrẹ́lẹ ó bá jẹ búrẹ́lẹ ó bá jẹ búrẹ́lẹ ọmọ alárẹ̀ tí sọjọ́ ìbí lónìí mú wá kí ó bá jẹ búrẹ́lẹ ó bá jẹ búrẹ́lẹ ọmọ Ìjẹ̀bú èrè ní ìwà gangan ó bá jẹ búrẹ́lẹ ó bá jẹ búrẹ́lẹ ọmọ alárẹ̀ tí sọjọ́ ìbí lónìí mú wá kí ó kú ọdún ó sì kú àṣeyẹ aya Bísọ́nà Atobatele mo ké sí o Awawu Temitope aya Bísọ́nà Atobatele náà mo ń perí o mo ní mò ń pe ọbẹ̀ tí ẹ bá ń jà máa mi kọ̀ rárá fún mi akéwì ló tó perí ẹ mo bá ọ lóyè mo pè ọ lórúkọ mebí orúkọ la fi ń pe lọ́balọ́ba olówó orí ẹ gangan o Bísọ́nà Atobatele lónìí wá bá mi kí àyànfẹ́ òun gangan tí sọjọ́ ìbí lónìí ó ní èjìká mi nìyẹn o tí ò jẹ́ kẹ́wù ó wá lọ́rùn mi gangan wá bá mi kí ó ní fún mi akéwì ayọ̀ ọkọ mi gangan mò ń wí ayọ̀ ọkọ mi gangan mò ń sọ ìṣọjọ́ ìbí dákun wá bá mi jí wá bá mi gẹ̀ Awawu Temitope aya Bísọ́nà Atobatele máa gbọ́ o máa gbóhùn lẹ́nu mi ṣé bí ìwọ náà ni mò ń perí mebí ìwọ náà mò ń kó bẹ̀rẹ̀ fún o aya rere lọ́dẹ̀dẹ̀ ọkọ ẹ̀ o mà ní fọdún eléyìí ṣòpin ọdọọdún lórógbó ń bò ọdọọdún lẹwà ń wà ọdọọdún la ó máa rí ọ bí ìran gangan o ọmọ ní Ìjẹ̀bú Òkun ọwa máa gbéde lẹ́nu mi gangan o mo máa kí ọ kí ewu òkú ewu òkú àjà àjàbọ mo máa kí ọ kórí ẹwu o mo máa kí ọ bí ẹlẹ́gbẹ́ yàn kẹ Awawu máa jẹ́ mi ní ihò tèmi ọmọ òkúta ò bẹ̀rù omi òjò ni wọ́n kí wọn nílé àwọn bàbá rẹ̀ ọmọ bójò bá lè rọ̀ kó rọ̀ ẹ̀yáwó raṣọ nílé àwọn bàbá rẹ̀ ọmọ ọlá ní yẹni bí adé ọmọ alágẹmọ 16 ọmọ kò mọ́gàn aládé orí ààfin ọmọ atáṣọ sílẹ̀ joyè máa gbọ́ o ọmọ olówó joyè méjì pọ̀ ó tún wá retí ìkẹta nílé àwọn bàbá rẹ̀ ọmọ adáṣọ tọ̀lẹ̀ ò lè gbé ọ̀lẹ lè gbé kòrówó fira náà ní nínú ilé àwọn bàbá rẹ̀ ìbà yín ní mẹ́gùn wọgbó rẹ̀ mọ́ ẹ̀yin lọ́mọ abíṣu jẹ́bùtù tí fọkọ rẹ̀ já pè nù ọmọ ẹlẹ́dìyẹ ògógó mọ́gàn eléyìí tí ń bẹ ní yèyé ni mo gún ọmọ mo rẹ́yẹ tán mi ò roko mo roko tán ẹyẹ máa ti lọ mo níṣu nílé mi ò lọ́bẹ ọ̀bẹ tó wà nílé Ọ̀yún nílé àwọn bàbá rẹ̀ ọmọ Ìjẹ̀bú èrè ní ìwà mo máa bá ọ fẹsẹ̀ kan débi wọ́n gbé fẹ́ ọ láyà gan o aya rere lọ́dẹ̀ẹ̀dẹ̀ Bísọ́nà Atobatele náà mo ń ké sí o máa bá ọ délé ọkọ rẹ̀ gangan o Ìkòròdú ọ̀gá ọmọ ẹ̀lúkú mẹ́dẹ́mẹ́dẹ́ o ọmọ ẹ̀lúkú mẹ́dẹ́ ọmọ àṣàlẹ̀ jẹjẹjẹ bí ẹni tó robìnrin rí bẹ́ẹ̀ bí ogún bí ọgbọ̀n ń bẹ nílé ibi wọ́n gbé fẹ́ ọláyà gangan o ṣàkòròdú òpé méjì o àfi ẹ̀lúkú níbi wọ́n gbé fẹ́ ọláyà gangan àwọn lónígbò máa wọ̀ àjòjì tó bá wọ gbọ́ ọ̀dẹ̀ ní ẹbọra ọdún ìdùnnú ló máa bá wọn ṣe Awawu aya Bísọ́nà Atobatele orógbó máa ń gbó ni mo ní o máa gbó orógbó ló ní ògbó òbí ló ní òbí kú dànù lágbára bàbá o mà ní rìn ìhòòhò báyé bá ti ń jáyé òde ní mọ̀sáre ọmọ bẹ́ẹ̀ ni ò ní ká góńgó ṣọ̀pọ̀ ọdún tí ń bọ̀ lágbára bàbá.